Àjálù ńlá ni ó já wọ agbo àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ilẹ̀ Yorùbá lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ìyẹn ọjọ́ kẹtàlélógún oṣù kínní ọdún tá a wà yìí, the 23rd of January 2025, nígbà tí gbajúgbajà àfáàní ẹni tí wọ́n ń pè ní Sheikh Kamorudeen Ajala tí gbogbo ayé mọ̀ sí Amiru Ajala, tí bàbá náà tó máa jáde láyé lójijì tó sì jẹ́ pé ọjọ́ kejì tí í ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù kínní ọdún 2025, the 24th of January 2025, ni wọ́n sìnkú Sheikh Kamorudeen Ajala, ìyẹn Amiru Ajala nílànà ẹ̀sìn Ìsìláàmù. Bí wọ́n bá ń sọ àwọn àáfàá tó gbajúmọ̀ kọjá sísọ ní ilẹ̀ Yorùbá pàápàá ní ìpínlẹ̀ Èkó, ọ̀kan pàtàkì ni Amiru Ajala tó sì jẹ́ pé ní gbogbo agbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó, bí wọ́n bá ń sọ àwọn àáfàá tó lórúkọ jù òkè téńté lórúkọ Amiru Ajala yóò wà. Yàtọ̀ sí pé bàbá náà máa ń ṣe wáàsí káàkiri, ó tún máa ń ṣètò lórí tẹlifíṣàn láti pe ìpè sí ojú ọ̀nà ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni bàbá náà ló tún ní ilé-iṣẹ́ tó ń kó àwọn èèyàn lọ sí hajj lórílẹ̀‐èdè Saudi Arabia, èyí tó ń pè ní Hajj Mansour Consolidated Travels Limited. Gbogbo eléyìí ni ló jẹ́ kí Amiru Ajala kó gbajúmọ̀ púpọ̀ láàrin àwọn mùsùlùmí. Ṣùgbọ́n bí ìròyìn ikú ẹ̀ ṣe wá jáde lójijì ló ṣe àwọn èèyàn ní kàyéfì, tó sì ń béèrè pé irú ikú wo ló wá lè pa gbajúgbajà àfáà náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ẹbí Amiru Ajala pé àṣírí ikú tó pa bàbá náà kì í ṣe pé bàbá náà ó ṣàìsàn tẹ́lẹ̀ tàbí nǹkan kan ṣe. A gbọ́ wípé ó tiẹ̀ kírun Maghrib, ìyẹn irun tí wọ́n máa ń kí nírọ̀lẹ́ bíi aago 7 ìrọ̀lẹ́ ní ọjọ́bọ̀ Thursday tó kú, tó sì ti múra láti lọ padà kí ìrun ìṣá, ìrun tó gbẹ̀yìn fáwọn mùsùlùmí lójúmọ́ ètò jẹ́ ìrun alẹ́. Ṣùgbọ́n tí wọ́n ní lójijì ni bàbá náà ló ṣubú tí wọ́n sì sáré gbé lọ sí ilé ìwòsàn níbi tó gbà jáde láyé. Ọjọ́ Ẹtì, ìyẹn ọjọ́ Jímọ̀ táwọn mùsùlùmí ń kírun, ó ní wọ́n lọ sìnkú bàbá náà láàárọ̀ lẹ́yìn tí wọ́n kírun sí i lára ní pápá ìṣeré Lagos Mini Campus Stadium, níbi tí òbítíbitì èrò tí wọ́n ti ya jáde láti kírun sí bàbá náà lára, tó sì jẹ́ pé láti ibẹ̀ ni wọ́n ti gbé e lọ sí ìtẹ́ òkú àwọn mùsùlùmí tó wà lágbègbè Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé ní ìpínlẹ̀ Ògùn, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló lọ ṣẹ̀yẹ kẹyìn fún Amiru Ajala. Ṣá o, lọ́dún ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2012, ìyẹn the 29th of August 2012, ni Amiru Ajala ló máa kọ ogún èyí tó lóyìnbó ń pè ní wíìlì táwọn mùsùlùmí ń pè ní wàsíyà rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà ti sọ àsọtẹ́lẹ̀ ikú ẹ̀ lọ́dún 2012, ìyẹn nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn, ìyẹn ọdún bíi 13 sẹ́yìn, ni bàbá náà ló ti ṣe àkọsílẹ̀ bó ṣe fẹ́ kán sìnkú ẹ̀, tó sì jẹ́ kó di mímọ̀ pé bóun bá kú, àwọn tó ń fẹ́ kán kírun sóun lára ni Sheikh Abdulrahman Ahmad ti ìjọ Ansarudeen àti Sheikh Zikrullah Shafi'i ti ìjọ The Muslim Congress TMC. Ṣá o, bí bàbá náà ṣe kọ sínú wíìlì, òun náà ni àwọn gbajúmọ̀ àfáà méjì náà wá ṣe. Ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ní kí ìmáàmù àgbà ìlú Èkó, ìyún ìmáàmù tó jẹ́ olórí gbogbo àwọn ìmáàmù ní Èkó, ìyún Sheikh Abunnola, ni wọ́n ní kí bàbá náà kí ó kírun sí lára. ìyún Sheikh Sulaiman Olúwatóyìn Abunnola, òun ni wọ́n ní kó kírun sí lára láti fi ṣàpọ́nlé bàbá náà, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àfáà bíi Sheikh Imran Abdulmajid Eleha, Sheikh Isa Akedele, Sheikh Abdulateef Firdaus, Sheikh Abdulrauf bin Saheed, Abu Mazidati Koi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí iná péjú pésẹ̀ síbi ìsìnkú Amiru Ajala. Bákan náà ni gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó, ó ti fi àtẹ̀jáde síta láti bá àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ àti gbogbo mùsùlùmí kẹ́dùn ikú Amiru Ajala.